Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀mbáyé. Gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn ṣe mọ̀ tèmi ń ṣe lórí social media. Tèmi máa ń ṣe ni pé mo máa ń rọ àwa Yorùbá pé ká padà sí àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí pé ìgbà tí wọn ó dájú ti sin lọ. Màá pàjùlọ lórí ọ̀rọ̀ ìwé àtegbò. Ohun tí mo wá fẹ́ kọ́ wa lónìí ni ara nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́. Nǹkan náà ni àdó àtọ̀nà. Àdó àtọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ṣe pé tí àwọn èèyàn tó bá ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro wọn, wọ́n máa ń fẹ́ miracle. Wọ́n máa ń fẹ́ nǹkan bí idán kó tó di pé wọ́n lè gbàgbọ́ pé èèyàn ní agbára. Bẹ́ẹ̀ sì ni àìní ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ìwé àtegbò ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa kó máa wá idán kiri. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn oníjìbìtì náà máa ń ní idán lọ́wọ́. Ìdí tí wọ́n sì máa fi ń ní idán lọ́wọ́ náà ni pé wọ́n gbàgbọ́ pé báwọn èèyàn bá rí, wọ́n á tètè kó owó sílẹ̀. Ọ̀tọ̀ ni idán, ọ̀tọ̀ ni àbámọ̀dá. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n àtinúdá ó wà lọ́wọ́ ẹlòmíì náà. Kí ni à ń pè ní àdó àtọ̀nà? Àdó àtọ̀nà ni àdó tí wọ́n máa ń bi pé ìjẹ́ nǹkan báyìí dá àbí kò dá, yóò lè máa tọ́ni sọ́nà. Àwọn àgbàlagbà ayé àtijọ́ máa ń gbọ́ pé wọ́n ní àwọn àdó àtọ̀nà yìí láyé ìgbà náà. Ṣùgbọ́n kò sí ní tó ní fake tí kò wà ní original. Bẹ́ẹ̀ sì ni kò sí ní tó ní original tí ò sí fake ẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń rí àwọn fake àdó yìí ní orí Facebook. Ṣùgbọ́n àwọn èèyàn máa ń sábà kó sí wọn lọ́wọ́ ìgbà fẹ́ pé idán làwọn ń wá kiri. Wọ́n bá ti gbé àdó, wọ́n bá ti gbé sínú àwo, àbọ́n ti ẹ̀ gbé sílẹ̀, àbọ́n gbé sọ́wọ́. Tọ́ sọ pé yá, ìwọ àdó yìí tó bá yẹ pé kíní kan máa ṣe kíní kan, ó yá dìde. Bí àdó náà bá ti dìde, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló máa ń padà kó owó lẹ̀ fún àwọn oníjìbìtì yìí. Àwọn èèyàn tó bá ń sòótọ́, àwọn ọmọ Yorùbá, a kì í rí wọn bíi pé ká ṣe wọ́n lóore. Ṣùgbọ́n tí a bá ti rí oníjìbìtì, lẹ́sẹ̀kẹsẹ̀ òun lówó máa ń jáde. Ìyẹn ló fi fà á tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ oníjìbìtì ó pọ̀ ju èèyàn rẹ̀ lọ lórí social media lọ́rọ̀ ìwé àtegbò àbí nǹkan àṣírí. Àdó tí wọ́n wá gbé sílẹ̀ tó ń dìde yìí, ìjẹ́ a lè bí pé àdó yìí o, tó bá yẹ pé ìyàwó mi ṣe ṣìnà, ó yá ìwọ àdó yìí dìde. Ìjẹ́ tí àdó yìí tó bá dìde tòótọ́, ìjà lè torí ẹ̀ ká mú ìyàwó náà ní oníṣìnà àbí alágbèrè. Tó bá ti wo fídíò yìí tán, wà á mọ ìdáhùn sí ọ̀rọ̀ yìí. Àdó tí a bá fẹ́ fi ṣe iṣẹ́ yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ́ wa bọ́n ṣe ń ṣe fúnra wa ni a máa mọ̀ bóyá ìjọ lè dáhùn àwọn ìbéèrè bẹ́ẹ̀ yẹn ká sì gbọ́kànlé àbí kò lè dáhùn. Àwọn àdó tá a máa ń rí kiri lórí social media, tá a máa rí pọ́n dìde, wọ́n jókòó yẹn. Ẹ jẹ́ n kọ́kọ́ wá bọ́n ṣe ń ṣe. A kọ́kọ́ wá àdó tí àwa gan ta mọ̀ fúnra wa pé tá a bá gbé sílẹ̀, ó lè jókòó fúnra ẹ̀. Kó má jẹ́ pé oko igbó dídí la máa fúnra wa sán. A kọ́kọ́ wá àdó yìí, a rí pé ó lè jókòó fúnra ẹ̀. Tá bá ti rí àdó tó lè jókòó fúnra ẹ̀, a wá gé lórí. Gbogbo àwọn ìdọ̀tí tó wà nínú ẹ̀, a kó dànù. Tá bá ti kó dànù, ẹ jẹ́ ká wá ìdàrọ̀. Tá bá fẹ́ mọ ohun tó ń jẹ́ ìdàrọ̀, ẹ jẹ́ ká lọ wá alágbẹ̀dẹ ká wá bí wọ́n ní ìdàrọ̀. Tí wọ́n bá sì lọ sílé eléwé ọmọ mi tí wọ́n bá ní, a lè ní kàn bá wa wá. Ìdàrọ̀ yẹn kó má pọ̀ rẹ́gẹ́dẹ́. Ṣùgbọ́n ìwọ̀nba tí a bá rí náà, a wá wá ẹ̀tù ìbọn tó jẹ́ dédé ìdàrọ̀ yẹn. A lọ ìdàrọ̀ lọ́tọ̀, a lọ ẹ̀tù ìbọn lọ́tọ̀, a wá jẹ́ kán jọ jẹ́ dédé òdiwọ̀n kan náà. Tọ́ bá ti jẹ́ dédé òdiwọ̀n kan náà, a wá dà méjèèjì, a dà sínú àdó tá sọ pé ó lè jókòó fúnra ẹ̀ yìí. Tá bá ti dà sínú ẹ̀ tán, ẹ jẹ́ ká fọ́ ẹyin ìbílẹ̀ kan, ẹ jẹ́ ká fọ́, ká rọ́ sínú ẹ̀. Tá bá ti rọ́ sínú ẹ̀, ẹ wá yẹ ká wá bí pépà àbí igi kan ká fi dí àdó náà lẹ́nu. Tá bá ti fi dí lẹ́nu tán,
wọ́n wá gbé sínú òkè kan, wọ́n wá pa àkùkọ kan, ẹ̀jẹ̀ àkùkọ yìí wọ́n á fi yí àdó yìí, wọ́n á fi yí lára. Wọ́n á wá já irun abíyá adìẹ yìí, wọ́n á fi sí ara àdó náà. Ẹ wá fi àdó yẹn sílẹ̀, ẹ jẹ́ kó lò bí ọjọ́ mẹ́ta kó gbẹ dáadáa níbẹ̀. Tó bá ti gbẹ tán, ẹ̀yin ẹ gbé kó jókòó sí wa lọ́wọ́. A wá fi ẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀. A wá sọ pé n tó bá wùn ká sọ, a rí pé àdó ta fi ẹ̀gbẹ́ ìlélẹ̀ yìí yóò dìde. Nǹkan tó bá wùn ká sọ, tó bá ti tó bí ìṣẹ́jú mẹ́ta, a rí pé àdó náà yóò dìde. So ìwọ tí wọ́n wá fi àdó yìí tán fi gbá, tán fi lù ẹ́ ní jìbìtì, tán sọ pé tó bá ṣe pé òògùn tí mo fẹ́ ṣe fún ẹ yìí yóò ṣiṣẹ́, ìwọ àdó yìí dìde. Kódà kan sọ pé ṣé lórí burúkú ni àdó náà á dìde. Nítorí pé tó bá ti tó ìṣẹ́jú tó yẹ kó dìde, dandan ni kí àdó yìí dìde. Ìwọ tó gbà pé kò sí òògùn, irọ́ ni gbogbo èèyàn ń pa. Ní tí Dr. Lekan Salami tó sọ, ìwọ náà dán wò. Kò wá wò bóyá yóò ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́. Gbogbo ẹni tó bá dán wò tí kò bá ṣe pé bóyá àṣàsí kan ó wà lára òǹtàn, dandan ni kó ṣiṣẹ́. Ṣùgbọ́n àléébù tó wà níbi àdó yìí ni pé ẹ lè bí ní ìbéèrè kankan kẹ́ wá gbọ́kànlé. Tán bá sọ pé ṣójò ń rọ̀ lọ́wọ́, àdó á dìde. Wọ́n sọ pé ṣójò ó rọ̀, yóò dìde náà ni. Àwọn oníṣègùn náà máa ń lo àdó yìí, wọ́n kì í fi lu jìbìtì. Àwọn máa fi ń pọ́n iṣẹ́ wọn lé ni. Torí tẹ́lòmí bá wọ ilé oníṣègùn tí kò bá tíì rí pé wọ́n so orí eku, orí ẹyẹ, tí ò bá tíì rí pé wọ́n so ó kọ́, wọn kì í tètè gba oníṣègùn gbọ́. Àwọn 419 náà máa ń gbàgbọ́. Ìyẹn ló ìfà tí 419 fi pọ̀. Àwọn èèyàn gbàgbọ́ pé ìwọ tó bá máa jẹ́ oníṣègùn, o gbọ́dọ̀ jẹ́ bí ẹni tó ń pọ́n láṣọ. Àbí èèyàn tó ṣe pé tẹ́ bá ṣe wọ ilé ẹ̀, eku á máa rìn ṣín. Irú àwọn èèyàn báyìí làwọn èèyàn máa ń fi ojú oníṣègùn náà máa fi ń wò. Nítorí àwọn nǹkan tó ń rí nínú àwọn sinimá àgbéléwò wa, irú ẹ̀ náà máa ń wá kiri. Wọn kì í mọ̀ pé kì í rí bẹ́ẹ̀ lójú ní real life, kò kì í rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá rí oníṣègùn tó bá wọ aṣọ tó mọ́ àbí aṣọ tó da, àbá aṣọ àsìkò, kò kì í gbàgbọ́ pé oníṣègùn ni wọ́n. Torí ó gbàgbọ́ pé fìlà abetí ajá ló yẹ kó dé. Àìmọ̀ kan, ara àwọn nǹkan tí ẹgbẹ́ wa gbé dání rè, wípé ká lè máa tọ́ àwọn èèyàn sọ́nà lórí àwọn nǹkan ìbílẹ̀. Kò sí nǹkan kan tó ń jẹ́ àwọn nǹkan tá fi sọ́kàn yìí. Bàbá tó wọ fìlà abetí ajá ó lè máa mọ̀ nǹkan kan. Àti pé ọ̀pọ̀lọpọ̀ wa ò kí ń mọ ìyàtọ̀ láàrin oníṣègùn àti babaláwo. Kódà mo sọ fágbàlagbà kan, òun náà tún bá mi jiyàn pé ìkan kan náà ni, ẹṣẹ́ gbogbo wọn náà ń gbẹ́bọ. Mo wá sọ fún pé ọ̀rọ̀ gbẹ́bọ àwọn babaláwo ló ní. Àti pé ẹlòmíì náà tí kì í ṣe babaláwo tó bá ti jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, ó lè gbé ẹbọ. Ẹbọ kọ́ náà fi mọ bóyá èèyàn jẹ́ babaláwo tàbí oníṣègùn. Ọ̀tọ̀ ni babaláwo, ọ̀tọ̀ lóníṣègùn, ọ̀tọ̀ ládáhùn ṣe. Gbogbo ẹ̀ yàtọ̀ síra wọn ni. Babaláwo kò gbọdọ̀ jẹ́ Kristẹni. Kristẹni kò gbọdọ̀ jẹ́ babaláwo. Ẹni tó bá ti ń sọ fún ẹ pé òun ṣe babaláwo ṣùgbọ́n Kristẹni lòun, kò kọ́kọ́ mọ̀ pé bóyá yálà kẹ́niyẹn jẹ́ oníjìbìtì àbóhùn gan ò mọ ìtumọ̀ ohun tó ń sọ. Ta ni babaláwo? Babaláwo ni àwọn tó ń kọ Ifá, tó ń mọ̀ Ifá, tó sì fi ń ṣe ọmọ aráyé lóore, tó wà nípò Ọ̀rúnmìlà láyé ìsìn. Ṣùgbọ́n oníṣègùn ó ṣe é ṣe kó jẹ́ ẹlẹ́sìn Kristẹni, ó lè jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí tó wá mú ìṣègùn ní iṣẹ́. Iṣẹ́ ní ìṣègùn kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn. Torí nínú àìmọ̀ kan tọ́pọ̀lọpọ̀ bá rí pásítọ̀ tó ń ṣiṣẹ́ ìṣègùn, àbáfà ń ṣiṣẹ́ ìṣègùn, wọ́n á máa fi ẹnu kọ̀ndẹ́mù ẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ní ìmọ̀ wọn ò tó. Àfá tó bá ń ṣe ìṣègùn, ìyẹn ò ní kankan ṣe pẹ̀lẹ́sìn. Business tó ń ṣe ni. Business tó ń ṣe ni. Wòlíì náà tó bá ń ṣe ìṣègùn, business tó ń ṣe ni. Ẹlẹ́sìn ìbílẹ̀ òun náà lè jẹ́ oníṣègùn, business tó ń ṣe ni. Ọ̀tọ̀ ni pé àyè pé ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Gbogbo ohun tí mo wá sọ yìí, àǹfààní tó wà ńbẹ̀ ó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀. Ṣùgbọ́n bó bá ṣe yíyàn sí ló ṣe máa mú àwọn àǹfààní ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ má gbàgbé orúkọ mi, Dr. Lekan Salami, Aláàfin ìṣẹ̀ǹbáyé yín náà ni. Ẹ bá mi subscribe sórí channel yìí, ẹ pín fídíò yìí káàkiri káwọn èèyàn lè mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá.